As you, thank you for joining us. Gentlemen of the Fourth Estate of Ram, we appreciate you. Àwọn Yorùbá wọn bọ̀ wọ́n ní aláṣejù bàbá àṣetẹ́. Ọ̀rọ̀ lórí Aláàfin Ọ̀yọ́ Akeem Ọ̀wádé kábíyèsí o. Ṣe rí mo fẹ́ gbà yín nímọ̀ràn tí àwọn ènìyàn tí wọ́n rọ̀gbà kìí ká tí wọ́n bá ń tàn yín tí wọ́n ò sòótọ́ ọ̀rọ̀ fún yín. Ó ṣe kẹ́rí fídíò mi wò wípé ẹni abálábà ó ní bàbá o. Kò sí láyé yìí tí wọ́n bá sọ ìtàn wọ́n sọ ìtàn pé ìlú Ìbàdàn òun ló gba Yorùbá kalẹ̀ lọ́wọ́ ogun tẹ́ dá síran Yorùbá. Ṣe rí Ọ̀yọ́ empire tẹ́ ń claim tẹ́ wá ń ṣe báyìí. Ẹ mú ẹ̀rí kan wá báyìí wípé nígbà tí Ọ̀yọ́ empire yẹn wà o ìlú báyìí ní Ọ̀yọ́ empire yìí ni wọ́n gbà tàbí tí wọ́n dáàbò bò. Ẹ ní ìtàn rẹ̀, ẹ ní historical story kankan, then ẹ wá ń ṣe fùlàfùlà, ẹ ń ṣe gẹ́lẹ́gẹ́lẹ́ lórí ntẹ́ ẹ ní lórí ntẹ́ ẹ lè tọ́ka pé nǹkan báyìí lọ́yọ̀ empire ṣe, because the aim àti ego Ọ̀yọ́ empire náà lẹ sì gbé kárí dòsìn yìí tí ẹ sì lè proud pé nǹkan báyìí tán bá kàn tẹ̀ sọ pé bàbá wa kí mo wá dé all kíkàn tí ẹni tẹ́ proud lórí gan tó jẹ́ pé kò wá sọ́ba kan tó jẹ́ yín lójú, kò sọ́ba kan tẹ́ ẹ lè disrespect. Kẹwàá ní nígbà tó yọ wá o wọ́n ṣe báyìí o wọ́n gba báyìí kalẹ̀ o wọ́n gba Jẹ̀ṣà wọ́n gba Ifẹ̀ wọ́n kò sí. But gbogbo proud tí Olúbàdàn bá ń proud lónìí Olúbàdàn lè sọ wípé òun lòun gba Yorùbá kalẹ̀ tí ò jẹ́ kí Yorùbá dilẹ̀ Fúlàní. A tún wá ń sọ nípa Olúbàdàn a sọ Olúbàdàn yẹpẹrẹ o a ń sọ nípa Adéwọ̀lú Rasheed Ládọjà ẹni tó tó yín bí lọ́mọ. Ṣé tó wó ni ṣé ti pò ni ṣé tọ́lá ni ṣé ti mímọ̀ yẹn ni kí ni tí ẹ fi ju bàbá yìí lọ débi wípé Ládọjà ń bọ̀ ẹ lè dìde àpọ́nlé lára ń fẹ́ ọ ní ìrìsàgán tó jẹ́ bàbá fún yín tó jẹ́ bàbá fún Ọ̀rànmíyàn tó jẹ́ bàbá fún Aláàfin tó jẹ́ bàbá fún Olúbàdàn ó ń dìde fún Olúbàdàn ó ń dìde fún everybody. Respect ní ipò ọba ò kì í ṣe ipò ọlá tẹ̀yìn àgàbà bí abayé àtijọ́. Pọ́nmilé yóò náà ní ọ̀rẹ́ yẹ́mi sí. Olúbàdàn ń bọ̀ ẹ wo bí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ti dìde fún bàbá yẹn, ẹ wo bí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ wò ṣe láti sọ àìtí máa Olúbàdàn dẹ̀ sí kíni ó yẹpẹrẹ yín ní gbangba. ṣé àwọn àbùkù tẹ́ ń kàn yín gan ṣé kò tó yín ni? Àwọn àbùkù tó ń kàn yín àwọn ẹ̀tẹ́ àwọn àbùkù táwọn tẹ́ kó tira tí wọ́n mú báyìí ṣé kò tó yín pé ó yẹ kẹ́yìn náà ó jókòó kẹ́ ẹ pé àrò àti ọ̀dọ̀ òfinú yín wípé àwọn èèyàn ń ètí yín. Mo fi Ọlọ́run bá àwọn èèyàn láìkí pattern tẹ́ gbé wá rárá, pattern tó lè dájà sílẹ̀, pattern tẹ́ ẹ tún fẹ́ fi dá ogun sílẹ̀ lẹ́yìn Yorùbá lẹ gbé wá. Ẹ sì mọ̀ pé tẹ́ ẹ bá dá ogun nílé kalẹ̀ kàkà kí ìran Yorùbá run àwọn Yorùbá ya pawọ́pọ̀ wọ́n rìn ìlú Ọ̀yọ́ ni. Kàkà kí Ọ̀yọ́ nìkan kó tún dá wàhálà kalẹ̀ sí ìran Yorùbá bó ṣe dá kalẹ̀ láyé ìgbà tó pe rẹ̀ lẹ́ńpáyà. Bẹ́ẹ̀ kàkà kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo Yorùbá àwọn tó wá tá a wá sọ pé à ń jẹ Yorùbá tá a kì í ṣe Yorùbá o ṣùgbọ́n à ń pera wa ní Yorùbá nítorí pé a ti jọ jùmọ̀ jẹ eléyìí tó ṣẹlẹ̀ ní 1919 táwa jọ ń jẹ. Kàkà bẹ́ẹ̀ á ya parapọ̀ á yọ Ọ̀yọ́ kúrò nílẹ̀ Yorùbá ni. Ògbómọ̀ṣọ́ gan sọ ohun tó fún nílẹ̀ gan kò sí gíragíra. Kí ló dé ẹ wà lóde Olúbàdàn ń bọ̀ ẹ jókòó ṣe ti éèjì ni ṣètọ́jú àṣẹ wo ló ń bẹ lẹ́nu yín gan ṣètọ́jú orí ni gbogbo àṣẹ pátápátá ọwọ́ àwọn local government ló wà. Kí wá ní garagara yín kí ni tẹ́ ń gùn lé
gbogbo àṣẹ pátápátá ọwọ́ local government ló wà. Ẹ ní sùúrù bàbá yìí, àwa tá a fẹ́ràn yín tá a ní pé ẹni tó dé yìí o yóò mú àlàáfíà, kí ló dé ẹ ń jẹ́ káwọn èèyàn rí wa pé àṣẹ ẹ bá sọ fún yín pé èèyàn báyìí lẹ́ni yìí. Ẹ jẹ́ kí èmi àti yín ẹ jájọ lọ wo fídíò yìí ká wá wò pé ta ló jẹ̀bi gan nínú Ṣọ̀ún, Ògbómọ̀ṣọ́, Aláàfin Ọ̀yọ́ àti Olúbàdàn. Ká wo ẹni tí ìwà ọmọlúàbí hàn lára ẹ̀, ká wo ẹni tó ní ìwà àpọ́nlé àti ìwà ọmọlúàbí lára náà mẹ́tẹ̀ẹ̀ta. Thank you for joining us. Gentlemen of the fourth estate of Ram, we appreciate you. And of course, as we proceed in the recognition. Wọ́n wọlé nígbà tí òun sọ̀rọ̀, ọ̀rọ̀ tí wọ́n láàrin wa ń bí yóò búkọ ní onítọ̀ọ́dí méjì lọ́dọ̀ ìyá o. Olùlẹ̀tìrí Olúbàdàn ń bọ̀, kò sí ní tó ná Aláàfin Ọ̀yọ́ láti dìde láti yẹ bàbá yìí sí. Àgbàlagbà ni tá a bá ń sọ nípa tọ́jọ́ orí, ẹ ò tí ì tó ọjọ́ orí Olúbàdàn. Tá a bá ń sọ nípa wàhálà àti ìdààmú, ẹ ò tí ì ní tọ́jọ́ orí Olúbàdàn. Tá a bá ń sọ nípa ipò àti ọ̀rọ̀ òṣèlú, ẹ ò tí ì ní tọ́jọ́ orí Olúbàdàn. Tá a bá ń sọ nípa kámọ́yàn láwùjọ, ẹ ò tí ì ní ti Olúbàdàn. Tá a bá ń sọ nípa ká pàṣẹ nílùú, ẹ ò tí ì pàṣẹ tó tọ́jọ́ orí Olúbàdàn. Nínú gbogbo ohun tẹ̀dá ń gbèsè láyé pátápátá, ẹ ò tí ì ṣe ìdá kan nínú ìdá 57 tí Olúbàdàn ti ṣe. Ìyẹn Rasheed Adéwọ̀lú Ládọjà. Ẹ̀yin ò tí jàjàgboro rí o, wọn àti lẹ́ńkò lórí oyè rí ká tó dá yín padà, wọn àti ìfàdà lẹ́ńkò lọ́fíìsì rí. Ṣùgbọ́n bàbá yìí ojú tó ti rókun tó ti rọ́ṣà ni, ojú ti rí ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mú. Bàbá yẹn kó tó wá padà wá dọba, Ọlọ́run tó sọ pé ó kàn máa fi ipò ọba yẹn sẹ̀nsẹ̀ fún bàbá yẹn ni. Ẹ wá òpin méjì lẹ ti jọ dé adé, kẹ ẹ wá wo àpọ́nlé kí ló bẹ́nu ẹ̀nu kẹ dìde. Bẹ́ẹ̀ sì ni ẹ ń dìde fún Sultan of Sokoto, ẹ ń dìde fún àwọn ọba ilẹ̀ Yíbò, ẹ ń dìde fún àwọn ọba ilẹ̀ Haúsá, ọba ilẹ̀ Yorùbá àti yín tó yẹ pé tí wàhálà bá dé àwọn yẹn gan ni wọ́n lè sáré ṣùgbọ́n yín ẹ wá fẹ́ dìde fún wọn. Ẹ fẹ́ sọ̀rọ̀ yín di kíni o, ẹ fẹ́ sọ̀rọ̀ yín di tanpẹ́pẹ́ tí ń tamọ́ tí ń tayé. Kí ló dé lórí ipò ọ̀hún? Kò sí nǹkan kan bẹ̀, ẹ ní history kankan tẹ́ ẹ lè sọ wípé history báyìí gangan òun náà ni ti agbára àti ipò àtọ́láì tó ń gùn ilé lórí. Kò sí. At least téèyàn bá fẹ́ lo ipò, Olúbàdàn ló ń bẹ nínú ẹlú tó yẹ kó máa lu ọlá, kó máa lo ipò. Torí pé àwọn ni wọ́n gbà wá kúrò lọ́wọ́ ogun tẹ́ ẹ dá kalẹ̀ tí ìbá padà wá kó gbogbo ìran Yorùbá lẹ́rú. Táfànjá fi kógun, Àfọ̀njá pa bẹ́ẹ̀ ṣe jẹ́ Ọ̀yọ́ empire tó, ó ní wọ́n pa ni wọ́n tún gbádé ni wọ́n tún lé ọba kúrò ń lù. Àbá àwọn ará Ọ̀yọ́ sọ̀tàn fún yín débẹ̀ ni. Fún àwọn sọ̀tàn débẹ̀ wípé níṣe ni Ọ̀yọ́ àná níṣe ló ń run, níṣe ni Ọ̀yọ́ empire ó run débi wípé àwọn Fúlàní àwọn Àfọ̀njá yìí wọ́n gbéra wọ́n jáde Òṣogbo. Kẹ́ ẹ lè wo bí tí ẹ kọ́ sí problem fún ìran Yorùbá dé, kẹ́ ẹ lè wo bí tí ẹ kọ́ sí wàhálà fún ìran Yorùbá dé, kẹ́ ẹ lè wo bí tí ẹ dá wàhálà sílẹ̀ fún ìran Yorùbá dé. Síbẹ̀síbẹ̀ ẹ tún wá ń gbé ìwà ìgbéraga yẹn náà tún wù, ẹ tún wá ń gbé ìwà àti dá ogun àti ọ̀tẹ̀ sílẹ̀, ẹ tún wá ń gbé wọ̀. Lónìí tá a bá ní parọ́ tànàbàjẹ́ lóko, nínú gbogbo ọba ilẹ̀ Yorùbá kò sí ọba kan tó fẹ́ràn yín. Àfàwọn tó wọ́n rí pé bóyá àwọn kan bá wọn yàn kan jà ò tán wọ́n á fẹ́ lò yín as a winning tools, wọ́n fẹ́ lò yín ni. Tó bá jẹ́ ti ká yọ ti pé wọ́n fẹ́ lò yín as winning tools, ká ló ti wọ ọmọlúàbí, kò sí ọba kan báyìí nílẹ̀ Yorùbá àti baálẹ̀ o tí yóò sọ wípé ìwà tẹ̀ ń wú ìwà tó dáa ni. Ẹ wù sí Ọọ̀ni, ẹ wù sálàáfin. Kí ló dé sẹ́yìn nìkan ni? Ẹ̀yin ni lánàá, lónìí,
lọ́la bí ẹkùn àpọ̀kọ̀jẹ kí ló dé ipò yìí àwọn kan ni wọ́n wà ń bẹ lánàá àwọn kan ni wọ́n wà ń bẹ jẹta àwọn kan ni wọ́n wà ń bẹ jẹ kó tó wá kan ẹ̀yin lónìí àwọn tí wọ́n sì wà ń bẹ níjẹta tán wà ń bẹ lánàá à ń sọ ohun tí wọ́n gbé ṣe à ń sọ nǹkan tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà la máa sọ tiyín nígbà tẹ́ wà ń bẹ ń sìn adẹ̀ ń sọ àtún sọ ńgbà tẹ́ bá tún sí ń bẹ mọ́ ṣùgbọ́n ẹ má dalẹ̀ Yorùbá rú torí pé a ti jọ ń pera wa ní Yorùbá ṣùgbọ́n ẹ má da ilẹ̀ Kóòtù òjìrè rú ẹ má dalẹ̀ Yorùbá tí bí àwọn òyìnbó yìí bí wọ́n ṣe fi amalgamation tán fi so wá pọ̀ ní 1914 òun náà ni wọ́n tún fi èdè so wá pọ̀ pé Yorùbá ni wá ní 1919 wọ́n so wá pọ̀ ni wọ́n mọ̀ọ́mọ̀ májì wa láti má lè jẹ́ kí ìran ọmọ aládé ó lọ síwájú ni á dẹ̀ mọ̀ ṣùgbọ́n àwa náà la gbọ́dọ̀ fi làákàyè gbé wípé tí wọ́n bá sọ pé nǹkan báyìí ò ṣeé ṣe àwa la gbọ́dọ̀ gbà ká jẹ́ ó ṣeé ṣe ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ jí àgbààgbà tẹ́ ẹ jí adarí tẹ́ ń darí tẹ́ ẹ bá wá ń ṣe báyìí tó jẹ́ pé n tó yẹ kẹ́ ẹ gbàgbọ́ láti fi ìfẹ́ hàn kí ìfẹ́ kó wà láàrin ara yín tí ò bá wá sí ìfẹ́ ọ̀hún níbo gan ni àwa fẹ́ sọ pé ìran ọmọ aládé ń lọ. kí ni proudness yìí kí ni tó fẹ́ bring fún ìran Yorùbá kí ni àìbọ̀wọ̀ fún àgbà yín kí ni tó fẹ́ bring fúnra Yorùbá kí ni I respect àwọn tẹ́ ẹ bá ń bẹ̀ àwọn tẹ́ ẹ bá àwọn tẹ́ jọjú sàáwù Yorùbá sọ wípé pọ́n mi lé òun náà ni ẹ̀rí jẹ́ mi sí tẹ́ ẹ bá pọ́n mi lé èmi náà yẹ́ ń sí nígbà tẹ́ ẹ bá pọ́n àwọn kan lé báwo ni wọ́n ṣe fẹ́ respect yín èèyàn máa ń ra èèyàn máa ń rí ti respect ni èèyàn kì í fowó ra respect Aláàfin Ọ̀yọ́ respect abẹ́ kí wọ́n respect yín yẹn ẹ lè rà á people will respect you voluntarily ni naturally ni wọ́n máa respect yín but look at Ọọ̀ni of Ifẹ̀ show brag ni but bàbá yẹn ra respect bàbá yẹn ra iyì lọ́wọ́ gbogbo àwọn balẹ̀ Yorùbá pátá ó ra ẹ kí ló dé jẹ́ kó ra ó fi ìwà ìrẹ̀lẹ̀ ó fi ra ìwà tútù ó fi ra àpọ́nlé ó fi ra ìjẹ́ ọmọlúwàbí ó fi ra iyì àti ẹ̀yẹ lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ràn ẹ̀ gan wọ́n padà wá fẹ́ràn ẹ̀ that exactly I want you to do sir. ṣẹ́rí lè tágbàlagbà máa bọ̀ nínú àwọn lọ́balọ́ba tí wọ́n bá yín lórí tẹ́ ẹ̀ wá jókòó tẹ́ ẹ̀ ní dìde pọ́n wọn lé kì í ṣe ń tó dáa o. tí Ọọ̀ni ọjọ́ sí wọ́n lẹ́yìn àtọ́ni ti rámbì kan wọ́n padà ṣó ẹ̀ wọ́n nínú jẹ́ kẹ́ ẹ̀ dìde mọ́ ta Láàfin lè wá ń kọ́ tàbí tí Olúbàdàn lè kọ́ ṣé ẹ̀yin àti Olúbàdàn ti pàdé níbìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ẹ ti jọ kíra tí Olúbàdàn fi ń bọ̀ tẹ́ ẹ fi lè dìde tí ìdí yín wá gan mága ẹ padà tún dá lu Ọ̀yọ́ rú ẹ sì ti lu Ọ̀yọ́ ṣùgbọ́n lẹ́yìn ó yẹ ká tún bí ìyàwó yín náà léèrè ǹjẹ́ wọ́n ń gbà yín lámọ̀ràn ǹjẹ́ ìyàwó tẹ́ ẹ fẹ́ ǹjẹ́ ìyàwó tó gbà yín lámọ̀ràn tó dáa ni ṣé ìyàwó tó sọ pé baálé mi wọn kì í ṣe bẹ́ẹ̀ ń lu yìí o téèyàn bá jí ọba èèyàn máa ń kó tẹbí tará mọ́ra ni o àtọba tó fẹ́ràn èèyàn àtẹlẹ tó fẹ́ràn èèyàn ẹ kó mọ́ra ni o ǹjẹ́ ìyàwó yín bá yín sòótọ́ ọ̀rọ̀ torí mo ní pọ̀ ọmọdé làwọn náà tó bá wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé behind of every successful man there must be a good woman a jẹ́ wípé ìyàwó yín ó kù síbi kan lọ́rọ̀ wọn nù tí wọn ò bá lè máa bá yín sòwò títọ́ ọ̀rọ̀ àti òtúrò wípé ẹ̀tẹ́ àti àbùkù tẹ́ ẹ kàn gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ lọ́wọ́ onílé lọ́wọ́ àlejò lọ́wọ́ ẹni tí ò kàn tiẹ̀ kí sọmọ Ọ̀yọ́ ó ti tó gẹ́ ó yẹ kí wọ́n ra iyì àti àpọ́nlé fún yín wọ́n sì mọ̀nà tí wọ́n lè gbára àwọn náà wọ́n á rágbàlagbà lóde wọn à ní kúnlẹ̀ tó bá jẹ́ Fúlàní wọ́n á forókùn ẹ̀ méjèèjì kúnlẹ̀ wájú Fúlàní kí ló dé ẹ má dorí ìtàn kodò ẹ má dàtàn rú ẹ má bàtàn jẹ́ ìtàn sọ fún wa wípé ìlú Ọ̀yọ́ ni gbogbo wa ti ṣe lọ ìtàn jẹ́ kó yé wa wípé bíbù la bù fàdó bíbù la bù fọ̀yọ́ di dáladála ẹ̀fẹ̀ Ìbàdàn ò kì í ṣe gbé Ọ̀yọ́ ní gbogbo ọ̀nà torí pé nígbà tẹ́ dá ogun kalẹ̀ agbára yín ò ká ọ̀pọ̀lọpọ̀ àwọn Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun Ìbàdàn so kí n bo gangan lẹ wá fi sọ pé lágbára jù Ìbàdàn lọ níbo lẹ ti ní ọlá lẹ ti níyì jù Ìbàdàn lọ Ọlọ́run yóò ṣàánú fún yín o Ọlọ́run yóò rẹ̀ yín lọ́kàn Ọlọ́run yóò rọ̀ yín lọ́kàn nítorí pé àwọn ìwà tẹ̀ ń wù yìí àwọn ìwà tó lè fa ọ̀tẹ̀ sí àárín ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tí ó sì ní tán láéláé ni.